A kú dédé àkókò yìí gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi tàbí tí ẹ bá ti ń wò mí, mo kí yín púpọ̀. Tó bá jẹ́ pé àárọ̀ lẹ́wà, mo kí yín. Tó bá jẹ́ pé ọ̀sán lẹ́wà, mo fi kí yín ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ yìí náà wà, mo kí yín ẹ káalẹ́. Adéròjú agbẹnukìkì ẹ̀rọ bí olóbùrò, ó débi tí dé eégúnlẹ̀dì òsàfura. Ẹ̀kẹ́ mọ̀ pé kìí ṣàdédé bọ́ sórí social media. Tí mo bá dé báyìí mọ̀ pé bí ọ̀bá nídìí ni obìnrin kìí jẹ́ kúmólú. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo èmi sì máa sọ fún yín, èmi kìí tú yìgì, èmi máa so yìgì ni. Tí ẹ bá fi lè rí mi tí bá pọ́ta kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni. Ọ̀rọ̀ tó bá gbá mujẹ. Ọ̀rọ̀ sì nílé. Ọ̀rọ̀ nílé. Méjì ọ̀rọ̀ òsìsí bí ọ̀bá jẹ́rọ́ ájú òótọ́. Ọ̀rọ̀ tẹ́ wá rí yìí ọ̀rọ̀ nílé. Ó ní àkókò tá a sọ ni. Ọ̀rọ̀ tó bá gba àárọ̀ a kìí sọ lọ́sàn-án. Ọ̀rọ̀ tó bá gba ọ̀sán a kìí sọ lóru. Ọ̀rọ̀ tó bá gba fìtílà a kìí sọ lójúmọmọ. Ohun táwa gbé lọ́wọ́ òun ni ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò ọkọ àtìyàwó. Ọ̀rọ̀ ẹbí ló jẹ wá lógún. Àwa kìí tú yìgì, àwa máa ń so yìgì ni. Ṣùgbọ́n mi tó bá yẹ ká máa kọ̀rẹ́ẹ̀tì ara wa, jẹ́ máa kọ̀rẹ́ẹ̀tì ara wa. Pé lágbájá báwo ní lè ṣe lè rí báyìí, báwo lè ṣe lè rí báyìí. Kò sẹ́ni tó pé nínú ìrìn àjò ọkọ àtìyàwó, Ọlọ́run nìkan ló pé. Ọba tó mọ́ tí ò lẹ́lẹ́gbẹ́ iná ni Olódùmarè. Ṣùgbọ́n ẹ sọ fún mi, kí ló dé láàrin ọkùnrin àtobìnrin ta là ń fẹ́ra gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó? Ẹ sọ fún mi, ta là ń fẹ́ra wa gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó? Ètí rí ètí ṣe tó jẹ́ pé ìpínyà kákọrẹ wa sílẹ̀ kò tí ẹ̀ wá bẹ̀ jọ wá lójúmọ́, kò jọ wá lójúmọ́ rárá. Bẹ́ẹ̀ wàláhì ẹ gbọ́ mi dáadáa, ọjọ́ alẹ́ àtúbọ̀tán láàfin ṣeré tá a mọ̀. Tó o bá jọ́kùnrin tó jẹ́ pé ìyàwó ń kọ̀ ẹ́ sílẹ̀, ó fi àtúbọ̀tán rẹ̀ ṣeré ni. Ìyàwó méjì tó bá kọ ọkùnrin, sẹ́fẹ́ sọ ọkùnrin yẹn èèyàn dáadáa ni, olubi èèyàn nírú ọkùnrin bẹ́ẹ̀. Tí ìyàwó méjì bá fi ń kọ̀ ẹ́, ìyàwó méjì tó bá fi ń kọ̀ ẹ́ sílẹ̀, kó o ti mọ̀ wípé olùgbọ́ fúnra rẹ̀ lọ yẹra ẹ wò ni. Ọ̀rọ̀ ní ọgbọ́n sípítù o, yẹra rẹ̀ wò. Tí obìnrin bá fi wà tó jẹ́ pé ó ti ń di ọkọ méjì mẹ́ta tó nìkan fẹ́, kó o ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sínú ayé rẹ̀. Ìwọ náà yẹra rẹ̀ wò. Tí ìjà bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó, ohun tó da tó tọ́ tó ṣe làákàyè tó bá ọpọlọ rẹ̀ tó sì bá etí mu, òun ni pé kí ìyàwó yẹn kó yẹ ìrìn àjò bàbá àtìyá rẹ̀ wò. Irú ìrìn àjò wo ni bàbá àtìyá rẹ̀ bá ara wọn rìn? Sẹ́rìn àjò tó gbámúsé ni, sẹ́rìn àjò tó nítumọ̀ ni. Bẹ́ẹ̀ ni kí ọkọ náà máa ronú pé ìrìn àjò mọ́mí òun àti dádì òun ṣé ìrìn àjò tó ní bùkún nínú ni, ṣé ìrìn àjò tó dáa ni ṣá. Tó bá ti pé ìrìn àjò wọn bá di mẹ́hẹ, kó tó mọ̀ pé ègún ti dé sórí ìwọ fúnra rẹ̀. Ẹ má gbé mo tún dé. Ohun tó ta mí kẹ́sẹ̀ kùn, òun lèyí tí mo tún rí lónìí. Kí ló dé? Alàgbà Olaniyi Afonja tí wọ́n yẹn mọ̀ sí Sanyeri, kí ló ṣẹlẹ̀ sí ìdílé rẹ̀? Kí ló hápùn láàrin ìwọ àti ìyàwó rẹ̀? Ẹgbẹ́ ohun tí ìyàwó Afonja ń sọ.
arábìnrin Ọmọlára Ọláìyá tó jẹ́ ìyàwó alàgbà Olaniyi Afonja tí gbogbo èèyàn mọ̀ sí Sanyeri. Arábìnrin sọ fún wa pé ìrìn àjò ìgbéyàwó àwọn ó ti pé ọdún 15 táwọn sì gbéyàwó. Ó ní pé òun rí gbádùn láàrin òun àtọkọ òun Olaniyi Afonja tí gbogbo èèyàn mọ̀ sí Sanyeri. Ó ní ọdún 4 péré ni pé òun gbádùn ọkọ òun o, àwọn ríra àwọn ó tẹ́kì àwọn pé àwọn tẹ́kì àwọn ọdún 4 péré nínú ọdún 15. Ó ní ọdún kẹsàn-án rèé tóun ti wà bí aláìsí táwọn dàgbọ́sí ara wọn, ṣùgbọ́n òun wà ń bẹ̀ nítorí méjì kọ́, nítorí ọmọ tóun bí. Ọmọ mélòó ni Ọmọlára Ọláìyá ló wá bí fún alàgbà Olaniyi Afonja Sanyeri? Ọmọ 2. Ọya arábìnrin jẹ́ kó yí ó gbé jáde nínú ìwé ìròyìn, ó ń jẹ́ kó yí àwọn èèyàn. Ó ní Sanyeri kò tẹ́kì àwọn rárá, kódà kò ní ká ọdún 9 rèé tóun fi wà nítorí àwọn ọmọ òun. Kò sí proper caring. Ó ní iṣẹ́ dírámà yìí ó ti gbàgbẹ́dù ẹ̀, ó ti gba gbogbo ayé rẹ̀ pátápátá. Ẹ gbọ́, ẹ wá jẹ́ àjọ sọ fúnra wa nísìn. Ẹ jẹ́ kọ́kọ́ ná kíní kan fún yín kẹ́ kọ́kọ́ rí o. Ọkọ oúnjẹ Olaniyi Afonja aka Sanyeri, ìyàwó ń jẹ́ Ọmọlára Ọláìyá. Ta ni Ọláìyá? ṣé sọ́nẹ̀mù Olaniyi Afonja tí òpin ẹ̀wọ̀n Sanyeri, ṣé sọ́nẹ̀mù yín ni Ọláìyá, ìyàwó tẹ́ ẹ fẹ́ tó bímọ fún yín? Kò jẹ́ Ọmọlára Afonja, èyí sì ń jẹ́ Afonja Olaniyi, ìyàwó yín jẹ́ Ọmọlára Ọláìyá. Ẹ dákun yín náà ẹ kọ́kọ́ wo ẹwọ bẹ̀rẹ̀ bó ṣe rí. Ẹ tún fìyẹn lẹ̀, iṣẹ́ tá à ń bá ń ṣe tí ọba ti ní fàyè lẹ̀ fún wa láti tọ́jú ọmọ wa àtìyàwó wa kì í ṣiṣẹ́. Iṣẹ́ kọ́ nìyẹn o. Iṣẹ́ tá à bá ń ṣe tó bá ti gba àgbẹ̀dọ̀ wa tá a fi ní lè rí àyè láti lè tọ́jú ọkọ tó fẹ́ wa àtàwọn ọmọ wa, wàláhì kìí ṣiṣẹ́, kìí ṣe iṣẹ́ rárá. Ajásí pé ó lè máa rówó mẹ́ o, ṣùgbọ́n àtúbọ̀tán ọdún ẹni bẹ́ẹ̀ ó lágbára. Ẹ má jẹ́ àtànra wa jẹ. Tó bá fẹ́yàwó tàbí tó bá lọ́kọ, ẹ gbọ́dọ̀ ní àyè fúnra yín. Ẹ má jẹ́ kí iṣẹ́ gba relationship yín jẹ́. Iṣẹ́ tẹ̀ ń ṣe ó ti ń ba relationship yín jẹ́. Ó ti dàgbéyàwó rú. Ọmọlára ògbóǹtarìgì oníṣòwò ní Canada ni. Alàgbà Sanyeri, kí ló dé? Ẹ ń ṣe fíìmù, ẹ ń kọ́ wa lẹ́kọ̀ọ́, ẹ ń ṣe fíìmù, ẹ ń correct, ẹ ń ṣe fíìmù tọkọ tìyàwó, ẹ ń ṣe fíìmù tó ní í ṣe pẹ̀lú òbí sọ́mọ, ọkọ síyàwó, ìyàwó sọ́kọ, ẹ ń ṣàwọn fíìmù yẹn jáde. A gbọ́dọ̀ gbọ́dọ̀ ilé ìsinyìí. Ẹjọ́ mú
múyàn lásọ tọrun ẹ̀ lákọ̀ọ́wọ́ ẹ̀ ń bẹ́ ṣe star tó ní sọ yẹ ká bárú yìí lọ́wọ́ yín kò yẹ ká bárú eléyìí lọ́wọ́ yín rárá láti pé kóbìnrin ó dàbọ̀ kí èyàn àtìyàwó yín kẹ pínyà kẹ divorce kí là ń bá kánú ayé báyìí ìsídàǹsídà àríta àráta ní táìmù fún àwọn ọmọ tàbí tàbátọ pé ẹni ń hùwà burúkú àwọn ń fi fíìmù kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ìyẹn ni pé ẹni tí ń fi fíìmù tó ń fi sórí kọ̀rẹ́ ti àwọn kan tí ń hùwà ẹ̀dá ajẹ́pọ̀hún náà yíra nínú wàrà dáadáa nìyẹn àwọn ayé lè máa ẹjẹ́ ìsọkúnìkan fún yín alàgbà Olaniyi Sanyeri wọ́n lè máa hẹ́lì yí o àwọn tí wọ́n hẹ́lì yí yẹn àwọn tún lé wọn ṣe o wọ́n tó lé wọn o wọ́n ní táìmù fún ìyàwó wọn o wọ́n ní táìmù fọ́kọ wọn o wọ́n ní táìmù fáwọn ọmọ wọn o wọ́n fẹ́ kẹ́ ẹ ronú tí arábìnrin ọdún mẹ́sàn-án inú ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mẹ́rin lẹ́fíjọ́ wà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ọdún mẹ́sàn-án tó kù nǹkan kí lẹ́fi síta question mark ọdún mẹ́sàn-án tó kù yẹn kí lẹ́fi ṣe alàgbà Olaniyi Afonja Sanyeri kí lẹ́fi ṣe ẹ ti sọ fún yín ọ wà lọ bẹ́ẹ̀ o lè jẹ́ star nílànà eré orí fíìmù à ń ṣe fíìmù yóò lè jẹ́ star wà láì ẹlòmíì wà ẹ gbọ́dọ̀ wọlé ẹ̀ wọ́n hẹ́lì ẹ̀ kí ń gbòòrò ẹ̀yà wọ́n hẹ́lì ẹlòmíì actor mi wọ́n hẹ́lì ẹ̀ ń gbòòrò ni ṣùgbọ́n tẹ bá dé kọ̀rọ̀ yàrá rẹ̀ ẹ̀ ní lágara yìí ẹ̀yin tẹ bá jẹ́ actor tẹ wà ní industry ten trend ó yẹ kẹ́ ẹ máa fura ibi ìfura yìí ti bẹ̀rẹ̀ láti inú ilé yìí ni ìfura yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọmọ yín àti ìyàwó yín ẹlòmíkan jẹ́ star ni o actor tó jẹ́ star actress tó jẹ́ star kábíyèsí ọlọ́run tí mo bá wo ìrìn àjò ẹlòmíì ó ṣe oríta actor ni ẹjẹ́ àwọ àwọn ọmọ ẹ̀ ẹwọ àwòkọ́sí lára àwọn kan wọ́n bímọ wọ́n tọ́jú ọmọ gbogbo owó tán ní wọ́n fi tọ́ ọmọ wọn ẹwọ ohun táwọn ọmọ náà tún ṣe lónìí bàbá yóò ríṣẹ́ méjì o actor náà ni o ẹwọ bó ṣe gbogbo ojú ayé rẹ̀ tọ́ ọmọ ẹwà wò lónìí sátúbọ̀tán rẹ̀ nìyẹn ẹwà ní kò ní da àtúbọ̀tán rẹ̀ dà àtúbọ̀tán ẹnìyẹn dà àwọn àwòkọ́sí tó yẹ ká máa wo nìyẹn ọ̀sẹ́ni tó pé o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lónìí à ń ṣe yànga ẹ wo bí alàgbà Sanyeri Olaniyi Afonja kì bá dára ẹ lọ ṣàtúnṣe ẹ má jẹ́ kíyàwó yẹn lọ o tó bá lọ yọ lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o yọ lẹ́yìn tí téèyàn bá tètè kú tó bá ń tọrọ ẹ̀mí gígùn tí ó bá tètè kú tẹ́ni wá ń tọrọ ẹ̀mí gígùn
níbo ló máa rìtáyà sí ṣe bó wà àwọn ọmọ ni tẹ́ bá tẹ̀ ti bí àwọn ọmọ míì síbò míì tàbí bóyá ti bí àwọn ọmọ míì ṣáájú kẹtó bí àwọn tẹ́ bí yìí èwo ni é sọmọ èwo ni kìí sọmọ nù wọn tálámọ̀ tí ó ṣe tálámọ̀ tí ó tọ́jú ẹni ṣé iṣẹ́ tẹ̀ ń ṣe yìí sìn ṣé ẹ̀ ń ṣe fún ìgbáyégbádùn tara yín ni àbí ẹ̀ ń ṣiṣẹ́ yìí láti lè dé èèyàn kẹ́ẹ̀sì fi mọ kẹ́ẹ̀fi tọ́jú àwọn ẹbí yín àwọn olẹ́bí yín àwọn ọmọ yín àti ìyàwó yín àtàwọn fámìlì ibi tẹ́ ti jáde wá tó ti bí yín lọ́mọ àwọn ẹbí nìyẹn tẹ́ ẹ gbọ́dọ̀ tọ́jú ẹ gbọ́dọ̀ lè tọ́jú wọn kí wá láǹfààní orógbó tá a pa tí ọ̀làwẹ́ tá a jẹ́ tó dún kòrò ẹ sọ fún mi a gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀ sí irú àlàgbà yìí ń darí ó jẹ́ ìyàlẹ́nu púpọ̀ ó ti yé yín ẹgbìn ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ lọ tún ilé yín tò ẹ lọ tún ilé yín tò inú ilé ẹlòmí ò dá yóò sì máa sọ̀rọ̀ ìyàwó arábìnrin Ọmọlára Ọláìyá èmi ọmọ ìdí pàtàkì tí ẹ fi ń lo Ọláìyá tẹ́ ẹ fi lo Ọláníyì tọ́jọ́ kọ yín tàbí Àfọ̀njá tọ́jọ́ sọ ní ìmọ̀ ọkọ yín o èmi kò mọ̀ o ìdí tẹ́ ẹ fi lè lò tó wá jẹ́ pé Ọmọlára Ọláìyá lẹ́ ń lò àbí ṣé Ọláìyá ni sọ ní ìmọ̀ ọkọ yín sọ́lẹ̀ yà ní sọ ní ìmọ̀ ọkọ yín ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín mà ẹ̀yin fúnra ara yín ohun tí bí mo ṣe ń wo sàkún ọ̀rọ̀ yín lọ wọ́n máa tẹ̀sẹ̀ yín náà lọ́wọ́ díẹ̀ ẹ má jẹ́ àtọ́ra wa dé òròjú ládàpẹ́ ọlé àdàpẹ́ olè jìbìtì láàrùn mi ni bàtà ákélò tó ó ti yé yín tẹ́bá ebi ń gbà kan la rí ní ẹsẹ̀ gbéyàwó àbúrò nǹkan lẹ́jẹ̀ àbúrò ẹlẹ́kùn Madam Ọmọlára òun kọ́ ìgbéyàwó kan jẹ́ sí jọ́kọ̀ báyìí àbí wọ́n náà gbọ́sẹ̀ gbéyàwó kan tí wọ́n wú aṣọ òkè báyìí arábìnrin Ọmọlára ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó ǹjẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé alàgbà Olaniyi Afonja aka Sanyeri ǹjẹ́ dúró gẹ́gẹ́ bí ìyàwó bí torí àwọn kan sẹ́yìn lónìí nígbà tọ́kọ bá wà Nàìjíríà tí ń ṣiṣẹ́ tíyàwó wà ní Canada tó lóun náà ń ṣiṣẹ́ o tírú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ kẹ́ ti mọ̀ yí pé ìṣòro máa dé o níbi ó bá fi yọ̀ sí iyọ̀ máa somi sí o bóyá ó ṣeé ṣe pé Àfọ̀njá ń sọ fún yín wípé kẹ́ wá tẹ̀lé sí Nàìjíríà kẹ́ pé no torí nu níùsì yìí nínú ìròyìn dárí yìí wọ́n ní oníṣòwò pàtàkì ní yín ní Canada mo sì gbọ́ pé mo ti mọ̀ pé Àfọ̀njá Nàìjíríà ló wà bó lẹ́sẹ̀ ń pín nígbà tọ́kọ bá ń ṣe Nàìjíríà tí àwọn wà ní UK ìpínyà ti dé ẹ lè manage ara yín for how long ṣé tíyàwó bá wà ní UK tó ń lọ bí ọdún ẹsẹ̀ madam ọkùnrin onísúnmọ́ yìí àbí ṣé ó kó ṣe pass wá sí Canada ó
ṣe páàsì lọ sí Canada tẹ́yìn máa ń gbé Canada tí Àfọ̀njá ń gbé Nàìjíríà kò sí àsọyé tó dán mọ́ránmọ́ láàrin yín nìyẹn kò sí àsọyé tó dán mọ́ránmọ́ láàrin yín o dájú sáká ẹ̀yin náà máa ní àwọn tí ń bá yín tẹ́jọ́ fi pa lọ́hùn kò sọ́gbọ́n o Àfọ̀njá ní òní ń bí o tí kìí ṣe pé Èkó sí Ìbàdàn Òṣogbo sí Ìlọrin rárá Canada sí Nàìjíríà ẹ má jẹ́ àtànra wa jẹ tó bá ṣe pé ẹ sọ pé tó pé ilé bá sọ pé ẹ lè gbé Nàìjíríà a jẹ́ pé fúnra ara yín fúnra ara yín lè túgbè ìyàwó yẹn ká fúnra ara yín lè tún ká o ẹjẹ́ àsọdòdò ẹjẹ́ àsọdòtọ́ a jẹ́ pé fúnra ara yín lè túgbè ìyàwó ara yín ká níwọ̀nba àgbà tẹ́yìn bá ń gbé Canada tẹ́ ń ṣòwò ń bẹ̀ tó bá ṣe pé ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde ọ̀tọ̀ tún nìyẹn ṣùgbọ́n láti lè fi Canada ṣe ibùgbé kí Àfọ̀njá kó fi Nàìjíríà ṣe ibùgbé ẹ má jẹ́ àtànra wa jẹ́ o kò lè work ẹni bá sọ pé rògbéyàwó bẹ́ẹ̀ lè work ẹni kó jáde kó ṣàlàyé ọ̀nà tó gbà tó lè fi work ajá ń gbẹ́nu the same building gan wàhálà ń ṣẹlẹ̀ ajá ń gbé the same town wàhálà ń ṣẹlẹ̀ ajá ń gbé the same state wàhálà ń ṣẹlẹ̀ kájọ́ pé Nàìjíríà sí Canada ẹ sọ fún mi ẹ rí pé nǹkan yẹn wọ́n mẹ́hẹ̀ púpọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ọlọ́ngbọ́ láti lè divorce ọkọ yín kò dáa Bíbélì ní olódodo yóò láyà bí kìnìún Kòríánì sọ̀rọ̀ ó ní ẹ̀sùn òdodo ọ̀rọ̀ kódà kó kéré bí ọmọ náà gùn ẹjẹ́ tó sọ kí nìkan fún yín wọ́n ń pe kí nìkan ní ègún àwọn èèyàn kákún lónìí ó sì ń jà ègún àbálábí ní má ṣe ni o má bà á lóògùn ẹ̀tẹ̀ ègún wà o ìwà tó ń kọ́ ọkọ o ti ń gbégún lórí àwọn ọmọ tó o bí ó rí bá ọmọ ní ọ̀padà máa kọ́kọ́ ní tó bá jẹ́ pé bóyá ìgídá ọkùnrin lọ́mọ ẹ àwọn obìnrin ọmọ alọ́ndé àwọn ọmọ ẹ̀hún àlọ́ máa bọ̀ ní bó ti ń fẹ́ lé ìsílé ni ó lọ yóò tún fẹ́ lómi yóò lọ kò sí ohun tẹ́ ẹ sọ fún kò ní gbọ́ tinú ẹ̀ ni ó ṣe tinú ẹ̀ ló máa ṣe èyàn tún wá lè kọ́kọ́ èyàn tún lè kọ ìyàwó ṣùgbọ́n ní bá sì lè ṣe tí òfin ní mú ègún lọ́wọ́ ẹ má jẹ́ àtọ́ra wa jẹ ẹlùmíàgún máa kọ́kọ́ gbàwù ẹgbẹ́jẹ́ ti kọ̀yàwó gbàwù ẹ̀yìn ilé náà ti fi ìyàwó ti fọkọ ẹlẹ́ mọ̀ pé gbogbo bá lọ bá lọ àbọ̀ ń pọ̀ ní gbogbo ohun tẹ́ ń ṣe yẹn orí àwọn ọmọ ni arábìnrin Ọmọlára Ọláìyá tó bá ti mọ́ mi yìí bá kọ ọkọ ni tó ajẹ́pẹ̀gùn ló dé yẹn o ó tọ́ ni èmi kìí sẹ́nu kó o ajẹ́ pé ègún òun ló dé yẹn o tó yẹ kí mọ́ mi yìí bá kọkọ ègún ti dé ajẹ́pẹ̀ ti dé sọ́dọ̀ tí náà nìyẹn o ẹ̀rọ o tí mọ́ mi yìí bá kọ dádì yín lẹ̀ ọlọ́ngbọ́ ẹ̀yin náà ti ẹ̀tẹ́ ó gbà nìyẹn o arákùnrin Olaniyi Afonja Sanyeri tí mọ́mì yín bá kọ dádì yín lẹ̀ tó bá ti mọ́mì yín ti kọ dádì yín lẹ̀ táwọn náà tún ti lọ lọ́kọ míì a jẹ́ pé ègún ti dé o ègún tẹ́ ẹ sì rí yìí kìí jà
nígbà tí ọkùnrin ọ̀bá tí tó máa lọ́kọ bẹ́ẹ̀ ni kì í jà tóbìnrin ọ̀bá tí tó ládàá. Ó dìgbà tí obìnrin bá wọlé ọkọ tàbí tí ọkùnrin bá níyàwó sílé, ìgbà náà lègún máa ń jà, ìgbà náà lègún ó bẹ̀rẹ̀ tiẹ̀. Kì bá dára episode 1 eléyìí o, lẹ́tà àmọ̀ràn sí tọkọtaya Olaniyi Afonja aka Sanyeri àti sí arábìnrin ọmọlára àbí ọmọlára Ọláìyá tẹ́ ẹ jẹ́yàwó alàgbà Olaniyi Afonja aka Sanyeri. Lẹ́tà àmọ̀ràn ni mo gbé fún yín wá, ẹ lọ ronú ẹ̀sùn. Bẹ́ẹ̀ bá ti lọ́kọ ẹ máa gbébi tọ́kọ yín ń gbé. Àádáadà táyọ̀ ń bá kiri yìí, àádáadà ẹjọ́ kan. Àwọn ọmọ yín ní òkú ọba máa fò lójú ọ̀run bẹ́ẹ̀ ṣe ń fò yìí. The time is coming, ẹ máa rìtáyà. Tá a bá tètè kú, á padà rìtáyà ni. Yóò wá di pé láti inú room bọ́ sí ti room àgbéjọ fẹ́ jókòó níwájú ilé ọ̀tán ẹ bá ya fi sọ́fíìsì. Nígbà tí àgbà bá dé tí ò síbi tí yàn gbà mọ́, bẹ́ẹ̀ ra mọ́tò kalẹ̀ bí ó sì máa wòrán rí mọ́tò máa gùn rí. Mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi kò sí mọ́ tí èèyàn bá ètè kú. Ẹ má gbàgbé alàgbà Olaniyi Afonja Sanyeri ẹ máa padà rìtáyà o ní gbogbo òmùdó ẹ rìtáyà nù ayé lẹ́nu iṣẹ́ rìtáyà. Gbogbo egun tó lè yẹn yọ padà ọwọ́ àwọn ọmọ lẹ́rìtáyà sí. Gbogbo ẹni tí ọba ti lè tọ́ ọmọ ẹ̀ tó jìnà sáwọn ọmọ rẹ̀ réréré níbo ní rìtáyà sí. Nígbà tí Ọlọ́run bá dé tó bá fa gbogbo àwọn kásán ara tó bá fa àṣọ ẹ̀yà arábìnrin ọmọlára Ọláìyá, mo fẹ́ kẹ́ ẹ ronú o, mo fẹ́ kẹ́ ẹ ronú. Ìyà ń bẹ ní ọkọ o, ìṣòro ń bẹ ní ọkọ o. Kìí ṣe inú ilé tẹ́ ń gbé yẹn, inú ilé ọkọ tí ẹ̀ ń gbé yẹn kọ́. Ìrìn àjò tẹ́ ń jọ rìn yẹn, ẹ pàdé oyin lójú ọ̀nà, agbọ́n ń bẹ lójú ọ̀nà, ejò olóró ń bẹ lójú ọ̀nà, gbogbo nǹkan tí ọ̀dá ń bẹ lójú ọ̀nà, àwọn nǹkan tó dùn tó dá ó ń bẹ lójú ọ̀nà. Ẹ sì máa là á kọjá lọ, ẹ wọ fírì, ẹ dùgbùkè, ẹ wọ kọ́nà, ẹ tún já gbangba. Bọ́rọ̀ ìrìn àjò ọkọ̀ àti àwọn ṣe rí nìyẹn o. Ìlú fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ ohun tí wọ́n ń pè ní marriage, both ọkùnrin àti obìnrin. Àmọ́ inú jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa hùwà bíi pé ẹ máa wo àwòkọ́ṣe lára àwọn tó ti kọjá lọ. Ẹ lọ wò ó, àmì ìṣiṣẹ́ yìí náà táwọn náà fi ń bí lárí o. Ẹ bá rí wọ́n sì wọ́n ti dẹ́gẹ́rẹ́ mìtì. Ẹ̀sùn ìgbà tó ní ń bá bọ̀ tí wọ́n bá tọ́jú àwọn fámílì wọn jọ́nà lọ́hùn níbo ni wọ́n rìtáyà sí. Ẹ̀yin náà ń fò lókè, ẹ̀ ń ṣe bísínẹ́sì, ẹ̀ ní Canada, ní UK, ní kinní kan gìrìgìrìgìrì. Lóòótọ́ torí ọmọ làá fi ṣiṣẹ́. Ìjẹ́ bẹ́ẹ̀ sí wá ń ṣe yìí ṣé bó ṣe ẹ̀kẹ́ sí nìyẹn. Sẹ́rí tẹ́ ẹ bá ẹ̀yin méjèèjì ẹ lọ pe ẹ̀dọ̀ fi yín àtàrò yín. Arákùnrin Olaniyi Afonja àti ọmọlára Ọláìyá tó jẹ́ ìyàwó Olaniyi Afonja, ẹ pera yín, ẹ forí gbogbo sọdún kí wọ́n bá kó àwọn ọmọ yìí dìyà. Sẹ́rí èèyàn bá níbi títí owó
kò disturb ègún. mo sọ fún yín pé tó yẹ pé mọ́mì yìí bá kọ́kọ́ bẹ́ẹ̀ náà lówó lọ́wọ́ ṣé mọ̀ ti jà báyìí. tó bá yẹ pé ìwọlá níyì tí ààrẹ náà bá kọ́kọ́ sọ pé ègún ti jà náà nìyẹn ẹ̀yà ṣe wàá lówó lọ́wọ́ no ṣe ẹ̀ lówó lọ́wọ́ báyìí. ẹ wo bí ẹ má fi gbàlódé hùwà o láàrin ọkọ àtìyàwó gbogbo ẹ má fi gbàlódé hùwà láàrin ọkọ àtìyàwó yóò jẹ́ ká gbẹ̀yìn ayé ni ó ti yé yín. ẹ máa wo àwòkọ́ṣe méjì ní bẹ láàrin àwọn actor and actress. ọlọ́run gbọ́ ẹlòmí ọ̀tọ́jú ilé ọ̀tọ́jú ọmọ ó sì gbórúkọ lù. ìyàwó mi náà ẹlòmí ọ̀dí ẹ̀ sí ilé ọkọ. ayàkan ní afẹ́láta kìlú rẹ̀ ó ní ẹ̀sẹ̀ làákàyè ní làákàyè. wà láyé mi ní òsì ní ọkọ nítorí pé ó wá ti fi ẹlòmí ní ọkọ kẹ̀. yóò sì máa ṣe yóò máa kọ sítórì ọkọ àtìyàwó ẹ̀rín ó máa ń pa mí nì ọ̀rọ̀ lẹ́nu ìyọmọ rẹ̀ tí ń dájọ́ ẹ̀wá ń ṣe pé ẹfẹ́ tó pé nǹkan wa nìyẹn àwọn tẹ́ ń kọ́ ọdún agbọ́jù yìí lọ kí àwọn ọmọ kí wọ́n tó lè ṣoríire ẹ ṣe dẹ̀ndẹ̀ṣẹ́ ẹ rò pé ṣe káyà fíìmù ní là ń sọ ní abẹ́rò pé ṣe ká máa ṣe bísínẹ̀sì kan là ń sọ iṣẹ́ tí Ọlọ́run ń tọ́ka sí òun ni mo dẹ̀ ń ṣe crisis tí ń ṣe láàrin Sanyeri àtọmọlára ìyàwó rẹ̀ iṣẹ́ tó lọ́run béèrè lọ́wọ́ wa nìyẹn. ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe páàsì ẹ̀ kẹ́ bá lè páàsì ẹ̀zámù Ọlọ́run o níbẹ̀ kọ́ ẹ tún ti ń hand over ègún lé àwọn ọmọ lọ́wọ́ jẹ́jẹ́ lè. arábìnrin ọmọlára lọ yẹ ìrìn àjò mọ́mí ẹ̀ wò arákùnrin Olaniyi Sanyeri ẹ lọ yẹ ìrìn àjò mọ́mí yìí wò tó bá ti wọ́ gẹ́gbọ̀n ìgbé tó ẹni ṣubú parí ijó ègún ti dé o ègún òun ló bí yẹn àdúrà òsìká ó ti yé yín àkíyèsí ni mo pè yín sí èmi wá sí yín nílẹ̀ àkáyè ni gbogbo ọkùnrin tíyàwó bá ń kọ́ ọ lẹ́ẹ̀kọ́ lọ fura sí ní àjò ayé ẹ̀ ó ti ní nǹkan kan nú gbogbo obìnrin tí bá ń pààrọ̀ ní ọkọ kiri ìṣòro ti wà fún ó ti gbégun láwọn ọmọ ẹ̀ lórí nìyẹn tí n bá parọ́ ṣe bó ẹ bá ń ṣe fíìmù actor ní ọyẹ́ ìmáa wò ó bóyá ní rí ohun tí mò ń sọ yìí nínú ìrìn àjò àwọn kan ẹlẹ́wò ẹ jẹ́ kí n ṣẹnu délé síbí o ẹ ṣàtúnṣe o lẹ́tà àmọ̀ràn ni mo fún yín tọkọtaya Àfọ̀njá lẹ́tà àmọ̀ràn ni mo fún yín pé ẹ ṣàtúnṣe ilé láti jẹ̀kú tí ó ń dodo mo wí tèmi nìyẹn o ẹ má jẹ́ àtànra wa jẹ kọ́lọ̀ wọn ṣàánú wa ni nọ́mbà mi ò jìnnà bí mo ṣe wà yìí àwa là ń ṣe kóòtù àdàbí adùn ìfẹ́ alájọbí lórí rédíò gbogbo ohun tá à ń ṣe ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ tọkọ-tìyàwó ni ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ tọkọ-tìyàwó òun là ń ṣe ẹ jẹ́ á ronú ara wa àtọkọ àtìyàwó ẹ̀yin obìnrin ẹ ronú yín dáadáa ìkọrẹni sílẹ̀ ẹ jẹ́ kó wá sópin ìgbàgbé ẹ jẹ́ kó dínkù láwùjọ wa kíyàwó kọ̀ yín lẹ́kọ̀ọ́ dá orin burúkú ni wọ́n kọ sí yín létí obìnrin tí ń kọkọ orin burúkú ni wọ́n kọ sí létí ẹnu kì í tọ́rọ̀
láàrin àwùjọ, láàrin ẹgbẹ́, ládùúgbò, ẹnu kìí tú ọ̀rọ̀ nígbà tẹ́ bá ń kọ ọkọ sílẹ̀ tàbí ìyàwó ń kọ̀ yín sílẹ̀. àwọn nǹkan tá a gbé lọ́nìí èmi kìí tú yìgì o, mo kàn pè yín ni àkíyèsí mo pè yín sí pé ẹ padà ẹ lọ yẹ ìrìn àjò wa bá ti ya yín wò, ẹ lọ bó ṣe rí. tó bá ti mẹ́hẹ ajẹ́pẹ̀gùn ti dé sọ́dọ̀ ti náà nìyẹn, tàbí amúra ẹ̀yin náà tún gbé láàmú lọ́wọ́ nìyẹn síkè náà. mo tún kí wa lẹ́ẹ̀kan sí à ń ṣe matchmaking ìrìn láti máa májọ láti máa hùkù ọkọ àti ìyàwó papọ̀. àwọn tí ń wọ́kọ, àwọn tí ń wá ìyàwó, ọlọ́run tọwọ́ wa ṣe a sì ń ṣe, ọlọ́run tí ń fàṣẹ sí fún wa, kódà tó ń fún certificate wà láti fún wọn. à ń ṣe gẹ́gẹ́ bíi pé yes ẹni tí ò lọ́kọ kó lọ́kọ, ẹni tí ò níyàwó kó níyàwó. gbogbo èèyàn tí a bá níyàwó ẹ ti pa àtúbọ̀tán yín jẹ́ nìyẹn, àtúbọ̀tán yín Ọlọ́run jẹ́ ọ̀dà. gbogbo èèyàn tí ò bá sí ní ọkọ àtúbọ̀tán yín Ọlọ́run jẹ́ ọ̀dà. gbogbo èèyàn tí ò bá níyàwó lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ tó jọ́kùnrin ó sọkùnrin gidi àtúbọ̀tán Ọlọ́run jẹ́ ọ̀dà. ìdí nìyẹn wọ́n bí fi gbajúmọ̀ ọlẹ̀ lọ fẹ́yàwó lọ lọ́kọ, gbajúmọ̀ jẹ́ padà wá tán, wọ́n padà tán tọ́lọ́run bá dé yọ́ padà tán. nígbàtà ń pọ̀ ní ayé àdìgbà yìí nígbàtà ń lọ Ọlọ́run ò sì ní wá lára, àwa là ń gbé nira bára wa. ó nítorí kẹ́nìkan bá ronú kú ni mo sì dá yín ní méjì méjì, ṣùgbọ́n ìfẹ́ inú ara wa lábí baláìfà ara wa jẹ́. bó ṣe kó ní ọkọ ìfẹ́ inú ẹ̀ ló fi báyé rẹ̀ jẹ́, bó ṣe níyàwó lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ ìfẹ́ inú rẹ̀ ni. agboolé alárìnà wà fún yín lọ́dọ̀ ti wà o. a ní ọmọbìnrin kan ní UK 32 years of age, ọmọ ọdún 22 Christian ni, nọ́ọ̀sì sì ni. àwọn obìnrin bẹ lọ́wọ́ wa, graduate wà, ẹni tí ò fẹ́ bímọ mọ́ ọ wà, ẹni tó fẹ́ bímọ wà, ẹni tí ò ti bímọ rí wà, sisi wà, ọ̀dọ́ ẹ jáde. àwọn ọ̀dọ́ náà wà o, ṣùgbọ́n à ń gbé síra wọn ní o, ó ní bá a sì ń gbé yẹ̀wò síra wọn. àwọn akọ́lá sì a kì í fọ́ọ̀sì yàn pé ọkọ ẹ̀rì rárá o, àbẹ́ni yìí ló fẹ́ rárá o, fún rẹ̀ ní lọ́yàn ẹlẹ́dàá ẹni ó sì bẹ̀ yàn lọ́dọ̀ wa. ṣùgbọ́n kò ní ríyàwó tàbí onírọ́kọ ẹ gbàgbé kó ní ó sì lọ́kọ fẹ́ lágbára Ọlọ́run. a tún ní sẹ́gímẹ́ǹtì kan yẹ fún àwọn ọmọ òrukàn. àwọn ọmọ òrukàn a ní sẹ́gímẹ́ǹtì fún wọn, níbi bóyá ìyá ti kú tàbí bàbá ti kú lójijì, a ní sẹ́gímẹ́ǹtì fún wọn. tàbí pé bàbá àtìyá ò sí mọ́, bóyá alágbàtọ́ ló ń tọ́ wọn tàbí grandma wọn ló ń tọ́ wọn. gbogbo eléyìí náà à ń ṣe. báwo la ṣe ń ṣe ni wípé à ń gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n rẹ̀ Ọlọ́run ní sí, tọ́lọ́run fàánú sí lójú, tí wọ́n lè máa ṣe fún àwọn ọmọ òrukàn, tí wọ́n lè máa fowó ràn wọ́n lọ́wọ́. wọ́n ṣe ń fún wa, àwa náà ń lọ sí school, a máa kó wọn jọ nǹkan tí ó bá jẹ́ ìṣòro wọn, bóyá bàtà ni o, bóyá uniform ni o, bóyá school fees ni o, a san. ṣùgbọ́n ọjọ́ primary and secondary school àwọn táwa rí sí nìyẹn, àrí sáwọn institution primary and secondary school. kí ló fà á? òun ni wípé ibi tí bàbá tàbí ìyá yẹn lọ kì í ṣe pé òun ọkàn ọdọ mọ́lẹ̀ o, ṣùgbọ́n tọ́lọ́run bá ti dé ó ti dé ní o. tó bá lóun fẹ́ mú ìyá lọ ṣàgbára, ẹ dákun ẹ̀jẹ̀ ṣe díẹ̀ sí, ẹ̀jẹ̀ dágbére, ẹ̀jẹ̀ ẹ̀mọ́kọ̀ mi lọ kù sí ẹ̀tọ́lọ́run fẹ́ mú lọ́wọ́ á mú yẹn. tó bá jẹ́ pé ọkọ yẹn ló bá fẹ́ mú yóò mú lọ lágání. ẹjẹ́ àgbẹ̀ sínú tiwa náà pé
bálọ́jí mi náà ń kọ́ kábíyèsí ọlọ́run ikú àlùmọ́ǹtì ikú tí ń sọlé ọlá dáhóró ikú ò ní pa yín báyìí kò ní pa èmi náà báyìí December ò ní dèmi àtẹ̀yìn mẹ́rin lọ báyìí ẹ jẹ́ àràn ọmọ òrukàn lọ́wọ́ wọ́n tó náà bá fi àánú sí lójú wàláì tó fẹ́ ran ọmọ òrukàn lọ́wọ́ ẹ pè mí níbi yóò tẹ́lẹ̀ wà ẹ pè mí 07063537883 account number wa ẹ sì rí lójú ẹ lágbára ọlọ́run ẹ ràn àwọn òrukàn lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe yìí à ń ṣe torí òní kan torí ọ̀la ẹni bá ń kúkọ̀ wọ̀wọ̀ lágbára ọlọ́run alàgbà Àfọ̀njá àti madam Ọláni ọmọlára ẹ dákun tọkọtìyàwó yìí ẹ pèrà yín kíákíá ẹ má jẹ́ ọpẹ́ o ẹ má jẹ́ kí ní ọkẹlú jù báyìí lọ o ẹ tètè ṣàtúnṣe torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ tètè ṣe o 07063537883 rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká rere lè ní ó ṣe ni ò ní ṣe bí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká bí rẹ bá di bí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ́ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wá wa èmi lọ́mọ ti dé nǹkan ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sùkú ọmọ olúkọ́ ajagun ọmọ èrè níjòmù èmi lọ́mọ ọgún lárídẹ́ òrègùn tó lẹ́wọ́ tí ìfẹnu gbẹ́bọ bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ olùfọ̀n èmi lọ́mọ ọgún òsákẹ́ ọmọ ọgún ọkùnrin bá jẹ́ alẹ́ gẹ̀ǹdẹ̀ lárúurú alárúurú aníyọ̀ bàyà lárúurú abòlé bàgẹ̀bàgẹ̀ olúfúnṣú adéjàre lè ní jẹ́ adérójú ọmọ ògúdìran ọmọ aríkéwúsayé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.